ẹ kú kalẹ̀ ọ̀rọ̀ nípa àwọn ògbóǹtarìgì ni mo mú wá episode 9 ni mo mú wá ògbóǹtarìgì òṣèré ọ̀rọ̀ nípa àwọn òṣèré tán máa ń darí sinimá orúkọ wọn ni mo mú wá àti kẹrì ìmọye wọn ẹni àkọ́kọ́ ní Lubati Ògúndé Adéyẹmí Afọláyan Adélọ́f Àlàdé Arómiré Mr Movie ẹ̀dá onílé ọlá lérèpá yìí mọ́ Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello Abbey Láre Àràkàngúdù Yomi Ògúnmọ́lá Túndé Kèlání Kúnlé Afọláyan Máfì Afọlábí Adébáyọ̀ Tìjání Kúnlé Àfọ́dù Mr Natin Ọdúnládé Adékọ́lá Ibrahim Chatta Ibrahim Ìtẹ̀lẹ̀ Kọ́lé Oṣó Sanni Ali Muideen Ọládàpọ̀ Lálá Taofiki Adéwálé Dìgbòlùjà Ògbólúkẹ́ Oṣógbèmí Ṣeun Ọláìyá Ayọ̀ Ọláìyá ara wọn ni ṣẹ́gbàgbé gbogbo wọn Yẹmí Adégúnjú of Africa Ṣẹ́gun Ògúngbè Dàmọ́lá Ọlátúnjí Múyìwá Adémọ́lá Rasaki Ọláìwọlá Òjó Pàgógó Tọ́pẹ́ Adébáyọ̀ Àfíìsì Abíọ́dún Azeez Ìjàdó Adédìméjì Waheed Ìjàdó Adédìméjì Yẹmí Amọ́dù Àtàláníyàn Túndé Ọlá Yusufu Mustapha ń bẹ nìbàdàn Jayéọlá ara wọn ni Òpómúléró ń bẹ nìbàdàn ara wọn ni Fúnṣọ́ Adéolú Fúnṣọ́ Àlíyù ńkọ́ ń bẹ nílọrin Àfọ̀njá Yomi Fásilásò ńkọ́ ṣẹ́gbàgbé Fúnkẹ́ Akíndélé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà níbi ká darí eré orí ìtàgé